announced I'm officially +1 to the 26th of October. Ibrahim Babatunde Muideen. Àṣé ṣàmọ́dún lọ́lọ́ Olódùmarè ó ti lẹ́kan sí nínú ọdún rẹ̀ báyìí ó mọ̀ lọ́wájú ni òní wálẹ̀ ò sì ní dèrò ẹ̀yìn ayé òní ṣòro rẹ̀ òní fẹ́kún lọ́dún tuntun rẹ̀ yìí. Mo gbọ́ olólùfẹ́ rẹ̀ àyànfẹ́ rẹ̀ Kẹ́misọ́lá ló kàn sí mo ní kí báwọn kí àfẹ́sọ́nà ẹni bí ọkàn kó kú ọdẹ ìbí òní ó ní kò ní jọ́dún ẹkún kò ní jọ́dún ìbànújẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ṣe láyé ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú owó bẹ́ẹ̀ ni òní ráhùn owó lágbára ìdùà. Ìgbòho rèé ọmọ Ìgbòho alágbàdo òde mo ṣe bẹ́yìn lọ́mọ atapẹ́tẹ́ inú omi gègèlè lódò sànyà ṣebí sànyà òde mi ní bàràdé omi kan ní kọ́ sí mi lẹ́nu wọ́lọ́mọ òkúta mẹ́ta òkè Ìgbòho ọ̀kan ń ṣe mí pẹ̀lẹ́ ọ̀kan ń ṣe mí dábọ̀dábọ̀ kó tó kù nígbà tó dégbòho mọ̀ rẹ́ kí ló dégbòho mọ̀ rẹ́ sí mọ́ gbọ́ ọdún yìí ọdún ayọ̀ ni kò ní jọ́dún ẹkún kò ní jọ́dún ìbànújẹ́ òní rámáyé òní dẹni àkọlẹ̀gbọ́n yóò ní ṣòro rẹ̀ ò sì ní fìbànújẹ́ lògbà lágbára ire báyìí lójú owó ire báyìí lójú rẹ̀ ó mọ̀ rí òní bá wọn rámáyé ò sì ní bá wọn fẹ̀wọ̀n lògbà ikú òjijì ò ní pa ọ́ bẹ́ẹ̀ náà àìsàn ní dì ọ́ mọ́lẹ̀ ìgbà ọdún báyìí ìṣẹ́jú kan ni.